Ramadan Mubarak, ètò tó kún fún màtòyé. Ramadan Mubarak, ètò tó kún fún màtòyé. Ramadan Mubarak, ètò tó kún fún màtòyé. Kàfáyà, inú yìí ń yọ mí lẹ́nu. Mo kàn mú mọ́ra ni, mo ní kí n rọ́jú, kí n fi gbààwẹ̀ yìí tán. Kí lẹ̀ ń rọ́jú fún? Nídà tí rọ́jú gbà á. Gbogbo wa la mọ̀ pé ní ọ́sà. Ṣẹ̀dẹ̀ rẹ́ni tó bá ti wà nírú situation tẹ wà yìí, àwẹ̀ òdí dandan lé wọn lórí. Ṣé ń bá yín gbógun yín wá? Ọ́sà wo? Jẹ́ ń rọ́jú kí n fi gbà á tán. Tí n bá rọ́jú, àkúmọ̀ yìí tá a máa ṣe tá a máa fi rójú rere Ọlọ́run. Jẹ́ ń gbà á, màá rọ́jú, màá gbà, mo kàn ní sọ fún ẹni. Ẹ fẹ́ gbà bẹ́ẹ̀. Ẹ wò, ṣẹ́rí tẹ́ ẹ bá gbàwẹ̀ yìí, there are a lot of things tẹ́ lè ṣe láì ṣe pé gbàwẹ̀. So ẹ fàwẹ́lẹ̀, ẹ ṣàwọn nǹkan tó kù yẹn. Ó bẹ́tà. Kí n já àwẹ̀. Kí n já àwẹ̀ ló sọ lẹ́nu ẹ Kàfáyà. Mo ti ń gba àwẹ̀ yìí, ó ti lé lógójì ọdún. Wọn ò tí ì lóyún ẹ̀ rárá tí mo ti ń gba àwẹ̀. Ó wá sọ fún mi pé kí n já àwẹ̀. Tí n bá já àwẹ̀, kí ni èrè mi ń bẹ̀? Màá gbà o, èmi máa gba àwẹ̀ yìí tán. Màá gbà. Ṣé o ti gbọ́? Ó wá ní kí n já àwẹ̀. Kò sí wàhálà. Ẹ gbà, aago méjì òkú ní pẹ̀lú. Tó bá di 7 ẹ̀ ṣínú ẹ lóògùn. Kí ló wá? Kí ló dé tẹ̀yìn méjì ágíù? Ariwo yìí ni mò ń gbọ́ láti nílé jẹ́ kí n jáde. Ṣé kò sí? Wo, bá mi kìlọ̀ fún ìyàwó ẹ̀. Mo nínú yọ mí lẹ́nu, kò ṣe nǹkan kan sí. Ó ní kí n jáwẹ̀. Báwo mo ṣe máa jáwẹ̀? Ẹ fi mí lẹ̀ o. Ẹ jẹ́ ń gbà. Màá gbà. Ẹ fi mí lẹ̀. Bó ṣe wà yìí, wọ́n ní ulcer. And kò kí ń ṣe just ordinary ulcer. Medically confirmed ni pé wọ́n ní ulcer. Ulcer yẹn dẹ̀ máa ń dá wọn láàmú. Nísìnyí báyìí, wọ́n tún gbàwẹ̀ pẹ̀lú ẹ̀. So ó wá ń disturb wọn. Mo dẹ̀ sọ fún wọn, ẹ jáwẹ̀ yìí. Ẹ máa ṣe all other things. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní máa bínú nìyẹn. Alájà, ẹ̀gbọ́n ṣé bí ọ̀rọ̀ ṣe rí ni ló ṣe sọ yẹn? Ṣé nǹkan tí wọn náà fẹ́ sọ ni àbò fẹ́ máa béèrè lọ́wọ́ mi? No. Mo ṣáà rí tẹ̀ ẹ́ ágíù, mo gbọ́dọ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ ni. Ṣé ẹ ní ọ́sà tọ̀tọ̀? Ẹni bá béèrè ọ̀rọ̀ ó ń fẹ́ di ẹ̀gbọ́n ni. Mo ní ọ́sà lóòótọ́. Mo dẹ̀ lóògùn tí mò ń lò. Ògùn sì ti tán. Nǹkan tó wà ń bẹ̀ ni pé ṣé ẹ trust mi àti ajá mi? Ẹ jẹ́ àwọn nǹkan tá a lè ṣe sí. Ajá Kàfáyà, mo ti sọ wípé tí n bá ti sọ̀rọ̀ má máa gbọ́ mi lẹ́nu mọ́. I am telling you wípé sista ò lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀ pẹ̀lú condition tí wọ́n wà. Wọ́n gba àwẹ̀ wọ́n lọ́nú mọ́lẹ̀. Ulcer patient ni wọ́n tó wà confirmed. Mo wá sọ pé kí wọ́n já àwẹ̀ wọn kí wọ́n jẹun. Ìwọ ní dandan àfi kí wọ́n má jà. Ṣó dáa nǹkan? Mi ní kí sista má jáwẹ̀ o. Sista náà sọ wípé ohun àwọn káwọn gbàwẹ̀ yẹn. Èmi ò dẹ̀ lè gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ńgbà tálára sọ páròrò òun. Ṣé mi ní kí n sọ pé ó kó àìsàn ó kó àìwò ni? So bó o ṣe ń sọ fún wọn pé kán máa mú mọ́ra aago ò ní pẹ̀lú yẹn, ìwọ náà rò kò dáa bẹ́ẹ̀. Àwọn náà sọ pé àwọn sì lè hold on. Mo dẹ̀ ní tó bá lè hold on. Mo dẹ̀ ní ìgbà mélòó láago méje fi ń lù. Ohun ò ní pẹ́ wọ̀. Ọlọ́run dẹ̀ ṣe èyí tẹ́tí wá bá wa lẹ́nu ẹ̀ gangan. Nígbà tí ẹ sọ pé kí sista jáwẹ̀, ó ń sọ fẹ́yìn fúnra yín náà pé àwọn tí ń gbàwẹ̀ yìí bọ̀ 40 years ago ni. Well, now ẹ jẹ́ kí a lọ sí òkè lọ́hùn-ún ká lọ pàdé bàbá wa the lecturer of today tí wọ́n bá wa yànnàná kí gangan ni à ń pè ní ààwẹ̀ Ramadan. Àwọn wo gan ló jẹ́ kí wọ́n gba ààwẹ̀ Ramadan? Ta wá ní òótọ́ kó tún gba ààwẹ̀ Ramadan. Bẹ́ẹ̀. Tí a bá gbé bàbá wa dé, wọ́n bá wa yànnàná ẹ̀, wọ́n bá wa ṣàlàyé ẹ̀. Bàbá wa Sheikh Abdulkabir Mudassir Al-Mujtaba